Hello. Ẹ kalẹ́ mẹ́bàá mi sọ̀rọ̀ sókè mọ́ mi. Ṣé single mother ni yín mà? Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni sà. Kí lẹ̀ ń là kọjá mà? Ẹ wò ó, ẹ̀yin àti ọkọ mi ìgbéyàwó wá sílé ní 20 ọdún. Mo sì bí ọmọ 5 fún un. Láti bí ọdún 10 sẹ́yìn báyìí, ó sì pa létí tí ò wálé mọ́ rárá. Ìránṣẹ́ Ọlọ́run ló pera rẹ̀. Pẹ̀lú sà. Mo ń gbọ́ yín mọ́ mi, mo ń gbọ́ yín mà. Ìránṣẹ́ Ọlọ́run ló pera rẹ̀ láti bí 10 years báyìí, kò wálé mọ́ rárá. Kò wálé mọ́ rárá. Tẹ́lẹ̀ ó máa ń wálé lẹ́ẹ̀kan láàrin oṣù kan. Àtúnyá kò wálé mọ́ rárá. Tí mo wá fẹ́ ni pé tí mo fẹ́ béèrè lé lórí ni wípé láàrin àwọn ọmọ 5 yìí, ìkọ́sẹ̀ ṣe tán bí yunifásitì láìpẹ́ yìí. Inú ìrora ìtọ́ ọmọ yìí jáde nínú ìrora nínú ó pọ̀ ìmọ̀ bí mo ṣe fẹ́ sọ. Ó ti yé wa mọ́ mi, ó ti yé wa mà. Torí iṣẹ́ tí mò ń ṣe ní ìgbà 25,000 lóṣù kan. Kí wá ló ṣẹlẹ̀ mà? Nínú ìrora ni mo ti fún ọmọ yìí. Pé tí mo wá fẹ́ béèrè ni wípé ìkan náà wá ṣẹ̀fẹ̀ wọlé tẹ́kọ̀ọ́ ṣẹ̀wá fẹ́ wọlé sí skul báyìí. Àwọn èèyàn kan wá ń fún mi mọ̀ràn pé kí n lọ sí chọ́ọ̀chì yẹn, kí n lọ dàbẹ̀rù, kí n lọ jà pé torí sùúrù tí mo máa ń ní láti gbà yẹn lóun ló kọ́ sí gbogbo àwọn nǹkan yẹn. Nítorí sísùúrù tí mo máa ń ní ni ó ti ní ìdánísùúrù mọ̀ pé bóyá changes máa wà pé kí n lọ sọ́dọ̀ ẹ̀ kí n lọ dàbẹ̀rù. Nǹkan táwọn èèyàn sáà fún mi ní mọ̀ràn nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn fámìlì mi dẹ̀ sọ fún mi wípé èmi ni mo fà á nítorí ìgbà tá a ṣe wẹ́ẹ̀dì tó yẹ kí n jẹ́ kó mojú sí ẹ̀ nígbà yẹn owó dẹ̀ wà lọ́wọ́ mi èmi ò dẹ̀ mọ̀ pé ìdí ni mo fi ṣe ra mi tí mò ń gbọ́ gbogbo oríṣiríṣi àwọn bùkátà lórí àwọn ọmọ lórí ara ti nǹkan àti lórí ìdílé bí nǹkan bá kàn fámìlì mi màá ti ṣe ṣùgbọ́n gbà tí ò sí mọ́ báyìí ó fi mí sílẹ̀ ó sá lọ tó jẹ́ ọmọ 5 sí mi láyà. Mo wá ń béèrè ìmọ̀ràn pé ṣé kí n lọ sọ́dọ̀ rẹ̀ lóòótọ́ kí n lọ pariwo àbí kí n ti máa ṣe bí mo ṣe ń ṣùgbọ́n náà ni torí ó apá pọ̀ mi kan. Mọ́mì, wọ́n fi yín sílẹ̀ ní ọdún 10 sẹ́yìn. Ọdún 10 sẹ́yìn ni ọdún 5 àkọ́kọ́ ló ń wálé. Ọdún 5 sẹ́yìn báyìí kò wálé mọ́ rárá. Ẹ mọ chọ́ọ̀chì wọn? Ṣé ẹ mọ chọ́ọ̀chì wọn mà? Àmì wọn chọ́ọ̀chì ẹ̀ mi lọ mọ́ tèmi rárá ni mo fi lọ bẹ̀. Ẹ farabalẹ̀ mọ́mì. Kí ni èjì àkọ́bí yín mà? Àkọ́bí mi ti lọ bí ọmọ 26 years báyìí. Ìyẹn ní kọ́ ọmọ yẹn wà lọ́mọ ọdún 16 dádì kúrò nílé. Bẹ́ẹ̀ni, èyí tí mo bí láti tó máa ṣe common entrance báyìí. Ẹ mọ̀ lọ ọbẹ̀ yẹn àkọ́bí yẹn mo fẹ́ lò fún tí mo sọ. Àkọ́kọ́ ọmọ yẹn wà lọ́mọ ọdún 16 ní ọdún 5 àkọ́kọ́. Ọdún 5 àkọ́kọ́ yẹn nígbà òyà ọmọ yẹn wà lé 21 ìnídádì ò wálé mọ́ rárá wọ́n wà lé 21 ńgbà yẹn àbí. wọ́n padà nìkan wálé lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ìyá wọn fọdún ẹ̀kan lóṣù. ẹ lò mà ẹ farabalẹ̀ gbọ́ mi dáadáa tẹ́ ẹ sọ náà mò ń sọ̀rọ̀ lé o nítorí èdè tó ń sọ ó ti kọ́ nǹkan tẹ́ ẹ sọ fún mi o. Ẹ ní pé ọdún 10 sẹ́yìn dádì ò wálé mọ́ ṣùgbọ́n ọdún 5 àkọ́kọ́ wọn máa ń wálé lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbí. Bẹ́ẹ̀ náà ni. Ẹ̀dẹ̀ ni pé àkọ́bí yín ti wà ní ọmọ 26 years báyìí àbí. Ọdún 5 àkọ́kọ́ yẹn nígbà tọmọ yẹn pé age 21 ìyẹn àkọ́bí yín dádì ò wálé mọ́. Bẹ́ẹ̀ni. Àbí ṣé àti ọdún 5 sẹ́yìn sìn báyìí tí dádì ò ti wálé mọ́ ṣé àkọ́bí yín máa ń lọ bá dádì àbí wọn kì í lọ bá dádì ń ti wọn. Ìgbà tí ẹlẹ́ẹ̀kejì yẹn ìgbà tó fẹ́ ṣe tó fẹ́ lọ sí pólì ilẹ̀ bí ẹ̀ tẹ̀lé lọ bàbá wọn dẹ̀ sọ fún wọn wípé òun ò lágbára àti ọmọ kankan skul àwọn ọmọ wa ní pé tó bá dojú ẹ̀ lọ táwọn bá wá ṣọ́ọ̀bù kí ni wọ́n fẹ́ ṣe ó ní kí wọ́n lọ dùn bọ́ọ̀sì tiwọn. Wọ́n fọ́ òun wọn máa ráre lọ́jọ́ ogbó wọn ò ní ráre ìyàwó ní ìjẹ́rìí ẹ̀sà. Ṣé ọkọ yín ti fẹ́ yàwó ṣé wọ́n ti ní mọ́mí jí omi ìnú church yẹn ni? Èmi ò gbọ́ o àmọ́bóyá mi ìmọ̀ ní ọkọ̀ mi àárí mi ìrápẹ̀rẹ̀
àwọn kan fún yín ní information nípa tó lọ church. Lórí information kankan tó ń pa àwọn ọmọ rárá. Ok, ẹ jẹ́ wá sọ góòlù tí mo fẹ́ sọ yìí mà. Ṣé rí àkọ́kọ́ èmi ò support kí ẹ lọ da church rú tèmi. Ṣé ń gbọ́ mà? Ẹ bá dẹ̀ kí ni èjì yín sí? Kí ni èjì yín báyìí? 15 years. Ẹ̀yin méjèèjì ṣe fẹ́ra yín ṣùlọ́kà ni àbí báwo mà? Ìṣúlọ́kà ni o. Ntẹ́ wàá ṣe lélẹ́yìn mà, ẹ gbọ́ tèmi mà. Torí kò yí zè ọmọ márùn-ún ẹ̀dẹ̀fẹ́ fáwọn ọmọ yẹn ní education. Ntẹ́ máa ṣe ní ẹ̀yin ní ẹbí. Àwọn náà máa láwọn ẹbí kọ̀ọ̀kan náà. Kì bá dà. Láyé kí n tó pè é gbogbo ìgbà yẹn ti lọ. Ó ti lọ. Tó bá jẹ́ pé wá rí bẹ́ẹ̀ ń gbà yẹn. Ẹ lò mà. Ayé ò ní fi àdánwò kàn yín. Àmì Jésù, àmì Jésù. Ẹ ṣe àmì dáadáa lẹ́ẹ̀kan sí o. Ṣé ti gbọ́ mà? Àmì lórúkọ Jésù Kristi. Ṣé rí ọmọ tó wà ní 26 yẹn tiẹ̀ ṣó ti parí school ẹ̀? Bẹ́ẹ̀ni ló fẹ́ ṣetán ni. Ọṣẹ ṣetán ni Ọlọ́run ó lànà fún ó máa rí iṣẹ́ alálùbáríkà pẹ̀lú agbára Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ lórí àwọn àbúrò ẹ̀ náà. Ẹ má lọ da church ìlú ẹ̀yin ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ má jẹ́ wọn fi àdánwò kàn yín. Ìdílé léyìí o. Ọkọ lè ṣe ìyàwó lè ṣe ọkọ. Ìǹdẹ̀ ṣetán láti dájọ́ lórí ètò yìí àwọn ọlọ́gbà yóò ṣetán láti dájọ́ à ń gbára wa nímọ̀ràn ni. Ó ṣeé ṣe ká béèrè lọ́wọ́ ọkọ yín náà kan náà rí nǹkan 2, 3, 4, 5 wí. Ṣùgbọ́n kò sí nǹkan tó fẹ́ rí wìwọ́ tó jọ́kùnrin tóbìnrin bí ọmọ 5 fún ẹ tó bá tiẹ̀ fẹ́ mọ́ kì í ṣe dandan. Ìyín ò ní kó má máa tọ́jú àwọn ọmọ yẹn. Ṣàánú obìnrin yẹn. Ò ní ráre lọ́jọ́ alẹ́ ò ní kú sílẹ̀ lẹ́nàá. Ta ló mẹran tó máa kàn nínú sásùn? Nígbà kó da obìnrin sádánwò ní ọmọ 5. Ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, kò sẹ́dá tó wà nínú ayé tí ò kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Ṣé òun wá èmi ni? Ó ní purpose Ọlọ́run ṣe dé olúkúlùkù wá sínú ayé. Gbogbo wa pátápátá ní ìránṣẹ́ Ọlọ́run. Ó kàn níbi tó kálukú tọ́lọ́run tí ó kálukú wá sí ni. Nípa ìdí èyí mà ẹ má lọ church lọ fa wàhálà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Èmi bẹ̀ yín ni o. Ibẹ̀ kan yín lágbòdà sí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ yín nígbò bá yá ọ̀rọ̀ máa sọra ẹ̀. Ẹ dẹ̀ jèrè àwọn ọmọ yẹn ọ̀nà yín máa là. Mo dẹ̀ fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan ẹ jọ̀ọ́ ẹ bá ti dàgbà nínú àwọn ọmọ yẹn náà kọ́ra máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. Tó bá lè ṣe full time fún school wọn wọ́n lè ṣe PT fún school wọn part time tó wá fi máa ràn yín lọ́wọ́. Ìjọba pé ẹ̀yin náà nílé wọlé àárẹ̀ wàhálà yóò fi ní pọ̀ fún yín mà. Ẹ fi lè jókòó lọ́jọ́ kẹyẹ wọn Ọlọ́run ní fi yín lẹ̀ láéláé. Ẹ dẹ̀ má bọkàn jẹ́. Ẹ jèrè àwọn ọmọ yẹn wọ́n sì máa kọ́lé fún yín wọ́n máa ra mọ́tò fún yín pẹ̀lú agbára Ọlọ́run. Wọ́n á rìnà pàdé àánú tó ṣe wọ́n láàánú. Tẹ́ gbàgbé gbogbo ìyá ẹ ti jẹ pẹ̀lú agbára Ọlọ́run. Ẹ̀yẹ máa wo Ọlọ́run ẹ máa wo àrà tí Ọlọ́run máa dá nínú ìrìn àjò àwọn ọmọ yẹn. Ẹ ṣé o. Ẹ ṣé o. God bless you. Thank you.